òṣì ní jẹ́ tá ń mọ̀ ẹ̀rí owó ní jẹ́ mo bá ọ tán bùrọ̀dá ìdí kan lówó sọ Adébísí dà. Ẹ káàbọ̀ sí abala Funfact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo níbikíbi tí ẹ bá ti ń wò mí yálà lórí ìtàkùn ayélujára ni tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí ẹ̀rọ amóhùnmáwòrán. Mo kí gbogbo yín pé ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Bọ́láńlé, èmi ni ọmọ yín Bọ́láńlé onísítórì. Ẹ̀yin olólùfẹ́ mi ọ̀wọ̀ tó àlẹ́ mọ̀ pé tí èmi ọmọ yín bá ti kọ́kọ́ wọrí ètò náà mo ṣe kí ni máa kọ́kọ́ ń júbà ẹ̀yin olólùfẹ́ mi ni. Lónìí a máa sọ̀rọ̀ nípa Adébísí ìdí kan. Kí ni ìdí tí wọ́n máa fi ń pa òwe pé òṣì ní jẹ́ tá ń mú ẹ̀rí owó ní jẹ́ mo bá ọ tán bùrọ̀dá ìdí kan lówó sọ Adébísí dà. Ta ni Adébísí ìdí kan? Kí ló dé tí wọ́n máa fi ń kì í tí ó jẹ́ tí àwọn oríṣiríṣi àṣàmọ̀ ó tàn mọ́ ayé Adébísí ìdí kan? Gbogbo ẹ̀ la máa yànnàná lórí ètò tèmi, nítorí ẹ̀ ló ṣe kí lè kẹ́ máa wo ètò Oyinmomo, torí pé ẹ máa kẹ́kọ̀ọ́ kan tàbí méjì lórí ètò Oyinmomo. Adébísí ìdí kan, wọ́n bí Adébísí ìdí kan ní ọdún 1882. Ó jẹ́ ọkùnrin alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wa mọ́tò ní ìlú Ìbàdàn. Òun ni Adébísí ìdí kan. Tí ẹ bá ń wá ọkùnrin alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ wa mọ́tò ní Ìbàdàn, ẹ ṣáà ti sọ fún wọn pé Adébísí ìdí kan ló kọ́kọ́ wa mọ́tò ní ìlú Ìbàdàn. Wọ́n bí Adébísí ìdí kan sí ilé Adésínà. Bàbá rẹ̀ jẹ́ ẹni tí ó máa ń ṣe aṣọ òfì tí ó wá láti Ẹ̀fọ̀n Àlàyé, ṣùgbọ́n ó tẹ̀dó sí ìlú Ìbàdàn. Adébísí ìdí kan, gbà tí Adébísí kan dàgbà, a gbọ́ nínú ìtàn pé kò fi bẹ́ẹ̀ kàwé púpọ̀, ṣùgbọ́n ó mú iṣẹ́ aṣọ òfì ní òkúnkúndùn. Ó bẹ̀rẹ̀ sí ní máa kiri aṣọ òfì káàkiri ìlú Ìbàdàn, káàkiri Ìkirè, Ṣakí, ó wá di títí tó fi di gbajúmọ̀ aláṣọ òfì. Ìgbà yẹn ni owó Adébísí ìdí kan bẹ̀rẹ̀ sí ní máa pọ̀ sí. Ó bẹ̀rẹ̀ sí ní máa ṣe oko, ìyẹn tí a mọ̀ sí oko kòkó, ó nílẹ̀ jaburata. Àwọn ará Ìbàdàn tiẹ̀ máa ń pàṣàmọ̀ kan, wọ́n á ní àìmọ̀kànmọ̀kàn ni ènìyàn máa fi sọ pé owó Adébísí ìdí kan mọ̀pó ló wà. Owó Adébísí ìdí kan ò sí ní mọ̀pó, owó Adébísí pọ̀ jaburata. Yàtọ̀ sí pé Adébísí ìdí kan jẹ́ ẹni tí ó máa ń ṣe iṣẹ́ àgbẹ̀, yàtọ̀ sí pé ó ń ta aṣọ òfì, Adébísí ìdí kan di supplier fún UAC, òun ni distributor wọn. Ibẹ̀ ni owó Adébísí ìdí kan ṣe bẹ̀rẹ̀ sí máa pọ̀ jaburata. Ó jẹ́ ẹni tí ó ní owó, ó jẹ́ ẹni tí ó ní ọlà, ó jẹ́ ẹni tí Ọlọ́run fi ayé kẹ́. Ṣé wá ti rí i pé èèyàn lè ṣe iṣẹ́ aṣọ òfì dolówó? Ṣẹ́yìn náà rí i pé Adébísí ìdí kan aṣọ òfì ló kọ́kọ́ tà tí ó kọ́kọ́ wá fi di kíni tó fi di gbajúmọ̀ aláṣọ òfì. Ẹ wá ti rí i pé local content náà owó wà nú ẹ̀. Ìdí tí wọ́n fi ń pe Adébísí ìdí kan, kí ni ìdí tí wọ́n fi ń pe Adébísí ìdí kan? Torí pé nínú ìtàn Adébísí Sànúsí ni orúkọ ẹ̀, kò kí ń ṣe Adébísí ìdí kan. Ìdí tí wọ́n fi ń pe Adébísí ní ìdí kan, ó ní agbègbè kan ní ìlú Ìbàdàn, orúkọ agbègbè náà jẹ́ ìdí kan. Ibẹ̀ ni Adébísí kọ́ ilé rẹ̀ sí. Àwọn èèyàn á máa sọ wípé ènìyàn tó bá fẹ́ kọ́rú ilé Adébísí, onítọ̀hún ò tí ì nílé kọ́. Ilé náà jẹ́ ilé tó rẹwà. Ilé àrà ọ̀tọ̀ ni ilé náà tí Adébísí ìdí kan kọ́. Ilé náà ó jẹ́ ilé tó jẹ́ pé àwọn èèyàn máa lọ fi ń wò pé irú ilé wo lélẹ̀. Ẹ̀yin tí ẹ bá ń gbé ní Ìbàdàn, ẹ máa mọ ilé tí mò ń sọ. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ tí dé àgbègbè náà ríjọ́ tí ẹ bá lọ sílùú Ìbàdàn, ẹ gbìyànjú láti lọ sí ibi ilé Adébísí ní àgbègbè náà. Wọ́n bẹ̀ ni wọ́n sin Adébísí sí. Wọ́n kọ síbẹ̀ gbaragada Aṣípa Olúbàdàn níbẹ̀, torí pé ó jẹ́ Aṣípa Olúbàdàn tí ó tó kú. Adébísí ìdí kan náà jẹ́ Gíwá, ẹgbẹ́ Gíwá. Nítorí ẹlẹ́sìn tí ó máa tún rí nínú orúkọ àwọn á ní Adébísí Sànúsí Gíwá, torí pé ó jẹ́ olórí ẹgbẹ́ Gíwá. Gbogbo àwọn kan tí ó pa orúkọ Adébísí papọ̀ nìyẹn. Yàtọ̀ sí pé Adébísí ìdí kan wá jẹ́ ènìyàn pàtàkì, ó jẹ́ olówó, ó jẹ́ ọlọ́rọ̀. Adébísí ìdí kan jẹ́ onínúure, ó ní àánú lójú, ó jẹ́ wípé ó jẹ́ èèyàn tí ó jẹ́ pé ó kórìíra kí ebi máa pa ènìyàn, ó jẹ́ èèyàn tí ó kórìíra kí ìyà máa jẹ àwọn ènìyàn. Nǹkan tó máa fi ń kì í báyìí wá ní Adébísí ìdí kan, bàbá bá dé gẹ̀ṣin, olóúnjẹ lolóògùn àbíkú. Ilé Adébísí la ti ń ṣe màálù tẹ̀sẹ̀tẹ̀sẹ̀, ilé Adébísí la ti ń ṣe màálù tapátapá, ọmọ ògbójà.
kí ọmọ Ògbójà yìí tí wọ́n fi kún yẹn jẹ́ ìyá rẹ̀ ló ń jẹ́ Ògbójà. Ìtorí ẹ̀ ló ṣe máa ń kí Adébísí bẹ̀. Wọ́n á ní ilé Adébísí la ti ń ṣe kíni, la ti ń jẹ màálù tàwọn. Ó fẹ́ràn àwọn ènìyàn, ó kó àwọn ènìyàn mọ́ra. Ilé Adébísí sílẹ̀ fún tẹrú tọmọ, ó sílẹ̀ fún gbogbo ènìyàn. Ó jẹ́ onífẹ̀ẹ́ sí àwọn ènìyàn, kò ń ṣe oníwàhálà. Ìdí tí a máa fi ń kí Adébísí bẹ́ẹ̀ ni pé òṣì ní jẹ́ tá ń mọ̀ ẹ́ rí, owó ní jẹ́ mo bá ọ tán. Bùrọ̀dá ìdí kan lówó sọ Adébísí dì. Adébísí kú ní January ọdún 1938 ni Adébísí di olóògbé. Ó bímọ púpọ̀, ó sì fẹ́ ìyàwó púpọ̀. Ṣé wá ti wá mọ ìdí tí wọ́n fi wá ń kí Adébísí bẹ́ẹ̀? Ṣé ti wá mọ ẹni ọkùnrin alákọ̀ọ́kọ́ tí ó kọ́kọ́ wa mọ́tò ní ìlú Ìbàdàn? Ètò náà wà ní Dubai lọ torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Bọ́láńlé, èmi ni ọmọ yín Bọ́láńlé òní story. Ẹ̀yin olólùfẹ́ mi kò wá ní Dubai lọ, màá tún máa rí yín. Ó dìgbà.